ọlọ́pàá yìí ti dáràn o, afurasí ló sá mọ́ lọ́wọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ti fi pápá òfin mú ọ̀kan nínú àwọn ọmọ àjọ náà Ẹ̀kwẹ́m Thomas lórí ẹ̀sùn àìbìkítà tó fà á kí afurasí kan sá lọ kúrò ní àtìmọ́lé tí wọ́n sì ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìbáwí fún un. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Blessing Agabe ló fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún àwọn oníròyìn nílùú Port Harcourt tí ṣe olúùlú ìpínlẹ̀ Rivers níbi tó ti ṣàlàyé pé ọlọ́pàá náà ń ṣiṣẹ́ ní ẹ̀ka ìwà ọ̀daràn criminal Investigation Department. Agabe, ẹni tó jẹ́ superintendent ọlọ́pàá, sọ pé lẹ́yìn tí afurasí náà sá lọ, àwọn adarí ọlọ́pàá pàṣẹ pé kí wọ́n gbé ìgbésẹ̀ ìbáwí kíá lórí Thomas, ẹni tó jẹ́ superintendent ọlọ́pàá. Ó tún sọ pé wọ́n ti fi ọlọ́pàá náà sí àtìmọ́lé báyìí tí wọ́n sì ti fún ní ìwé ìbéèrè gẹ́gẹ́ bí ìlànà ìbáwí tó wà nínú iṣẹ́ ọlọ́pàá. Agbẹnusọ náà fi kún pé àwọn ọlọ́pàá sì ń wá ọ̀nà láti tún mú afurasí tó sálọ náà nígbà tí ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà ń tẹ̀síwájú. Bákan náà, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Rivers Olúgbénga Adépọ̀jù fi àìdùnnú rẹ̀ hàn lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó sì tún fi ìdí rẹ̀ múlẹ̀ pé àjọ ọlọ́pàá dúró lórí ìwà ọmọlúwàbí, ìbáwí àti ojúṣe tó tọ́. Agabe tún sọ pé kọmíṣánná náà ti kìlọ̀ pé àjọ ọlọ́pàá kò ní fara mọ́ ìwà ìbàjẹ́, àìbìkítà tàbí ìlòkulò ipò lọ́wọ́ èyíkéyìí òṣìṣẹ́ wọn. Ó fi kún pé èyíkéyìí ọlọ́pàá tí ìwádìí bá fi hàn pé ó jẹ̀bi ni wọn yóò fi ìyà tó bá yẹ jẹ gẹ́gẹ́ bí òfin àti ìlànà àjọ iléeṣẹ́ ọlọ́pàá. Bákan náà, ó tún fi dá wọn aráàlú lójú pé àwọn ti ṣetán láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú òtítọ́, ìdájọ́ òdodo àti ààbò ẹ̀tọ́ àwọn aráàlú.